Ìlú Gbẹ́tì la wà yìí. Gbogbo òkè ògùn pátápátá gbogbo àwọn oníṣẹ́ bí yẹn wọ́n máa gbé wọn kó ògùn bọ̀. Àti Gbẹ́tì ń bí o, àti Ṣakí o, àti gbogbo ní òkè ògùn pátápátá a máa lé àwọn kírímìnà yẹn kúrò pátápátá. Olóko á lè lóko, olódò á lè lódò. A ti bẹ̀rẹ̀ nìyẹn. Kò sí ìlú tá a lè wọ̀ ẹ fọ́ kára ìbalẹ̀. Ṣẹ́ni gbọ́ ẹni fojú sùn fún mi. Ẹni dààmú lórí àwọn ọmọ yìí. Ẹ fọ́ kára ìbalẹ̀. Ẹ mọ dúpẹ́ lọ́wọ́ ìjọba bàbá Tinubu, ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá, ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn DSS, ẹ dúpẹ́ lọ́wọ́ sójà, gbogbo náà lọ ṣiṣẹ́, ẹ dúpẹ́ lọ́wọ́ àmọ̀tẹ́kùn, ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn fìgìláńtẹ́, ẹ rí pé àwọn ọlọ́pàá bá tó lẹ́yìn àwọn ROT láti Àbújá, odidi Àbújá náà ti wá, pé gbogbo òkè ògùn bí àfọ̀mọ́ ni, DPO gbópẹ̀ òun ní òsinmi kò sùn. Gbẹ́tì la wà yìí nìsín níbi òbí náà tó wá area commander Gbẹ́tì commissioner of police ìpínlẹ̀ Ọ̀yọ́ ó mọ́nítọ̀ wa gan tó ń tẹ̀lé wa tó bá yé nǹkan tá a bá ti fẹ́ ká mọ sọ ẹni tó ti fún ọmọ eléyìí náà lọ́ máa jópin ní gbogbo òkè òpin lélẹ́yìí máa jẹ́ fún ọ ní gbogbo òkè òjì pátápátá àti Gbẹ́tì tá a wà yìí ni o àti Ṣakí àti gbogbo ẹ̀ kò ní sínú nǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́ láyé láṣẹ Ọlọ́run òpin náà ni wọ́n wà yẹn lágbára Ọlọ́run ẹ̀sìn ìgbà olóyè Sunday Igboho káàbọ̀ sí ààfin bàbá wa kábíyèsí Onígbẹ́tì of the Gbẹ́tì Kingdom lénìí ọjọ́ 21 oṣù kẹfà ìyá 2026 ní orúkọ Gbẹ́tì lápapọ̀ àti bàbá kábíyèsí a dúpẹ́ fún olóyè Sunday Igboho wọ́n gbà wípé ohun tó bá kan Ìgbẹ́tì ó kan àwọn tó rọ́mọ bíbí ìlú Ìgbòho ni wọ́n. Ìgbẹ́tì Ìgbòho kì í sí. kábíyèsí ọmọ Gbẹ́tì ni ọmọ Gbẹ́tì bàbá bàbá mi yọpá tí ní bí báyìí àti Sunday bàbá mi ó sà nígbà tí báwọn lọ bàbá táwa lọ pọ́ náà lọ́bẹ̀ ilé wọn bí abẹ́ òkúta mo máa ń wà lọ́dọ̀ bàbá bí ọ̀sẹ̀ kan oṣù kan gbà mí kí máa wà ń bẹ̀ bàbá wa tán gbèsè tán jẹ́ Onígbẹ́tì gbà bẹ́ẹ̀ ni mo máa ń wá dọ̀ wọn dáadáa mo máa ń wà lọ́dọ̀ bàbá tí mo wá gbà pẹ́ lára ìgbà mi ti máa wà láti mọ̀ láìpẹ́ tí mo wá gbà kan màá bá bàbá ẹ bá ẹgbẹ́ sọ pé kíkà lọ èyí tí mo fẹ́ yẹn bàbá ní àgbà àbómi ni wọn lọ fún mi èmi àti ọba Mọdákẹ́kẹ́ tó kú Ògúnṣúà wá gbọ́ bàbá kábíyèsí àwa ló lu adé ọ̀dọ̀ bàbá mi àgbókè kìló wọlé nígbà tó tún ní gan àwa ní bàbá Onígbẹ́tì gbà yẹn àti bàbá yàbá àgbẹ̀wà èmi àti bàbá sàlá ọmọ ìyá ìjẹ́ náà tó mọ́ wá lọ kábíyèsí gbà náà mo máa ń wá àwọn bàbá mi tó bí mi nìyẹn ẹ mọ̀ kọ́ ọmọ Gbẹ́tì náà bọ́ ó tún mọ́ mi pé ẹnu oníkàn láti gbọ́kàn tí ibi ò bá tẹ̀ tí ibi ò bá wọ́ ẹ̀ta bá ń wájú ó lóra bá sí fún mi kábíyèsí
Ìgbòho Òòṣà jẹ́ ká mọ̀ yìí pé ọmọ bíbí ìlú Ìgbẹ́tì lòun. Ohun tó sì kàn wá ń bì ọkàn òun ni wọ́n sì jáde wá pé kí lọ́nà àbáyọ. Ẹ̀rí bá ṣe jáde nínú ilé àti bàbá kábíyèsí ni ọ̀nà àbáyọ ti wà. Ọlọ́run sì dùn ánú láìpẹ́. Ẹ̀tún bá ṣe kábíyèsí fún wọn. Ọgbọ́n ìmọ̀ òye àti àlàáfíà tí wọ́n fi ń darí ìlú yìí Ọlọ́run ní jẹ́ kó jọba. Ọlọ́run á jẹ́ ká rí wọn pẹ́pẹ́pẹ́pẹ́. Gbogbo ohun tó dàbí òkè ìṣòro wájú wa pẹ̀lú ògo Ọlọ́run lọ́sàn-án yìí pẹ̀lú àánú àṣẹ àti àyè àṣẹ tá a wà yìí àti ọlá t'Ọlọ́run gbé fún ọmọ wa ní Ìgbòho Òòṣà. Ọlọ́run ti ní kárí ojútùú sóhun tí mẹ́lẹ̀. A wá rí ọmọ wa náà láìpẹ́ láì jìnnà pẹ̀lú ayọ̀ àti àlàáfíà láìpẹ́ láì jìnnà. Wọ́n yóò fi ẹsẹ̀ ara rẹ̀ rí wọnú ìlú yá. Ṣùgbọ́n ká tó mú ohun gbogbo wá sí ìdánidúró, bóyá ká gbólóhùn ṣókí látẹnu ọmọ wa náà. Àwọn Ìgbòho Òòṣà o, ẹ bá dá lọ́dún kúlà pé àbára àti ọmọ orí àbí àbára lójú ọ̀sẹ̀ àbúrúkọ ní yẹmúyẹmú ní ìsàlẹ̀. Ẹ mọ̀ kù ẹ gbọ́dọ̀ sá ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn. Bẹ́ẹ̀ bá kú lẹ́yìn yóò sì gbọ́ o, àpètè kára bí àjẹrè. Àlùkò lẹ́nìkẹ́, owó jẹ́, òògùn jẹ́, àlùkùrá ní bí bàbá yà. Ó ní ti ṣe é, ní ti ṣe é. Àwọn ìyá ayé wà lẹ́yìn rẹ̀, wọ́n mọ̀ ọ̀rẹ́, wọ́n mọ̀ ọ̀rẹ́, wọ́n náà òkú méje lòkun méje nìre òkú alára ní jaja òkú ẹlẹ́jẹ̀ ẹ̀sì mọ́mú jẹ òkú onígbàjámọ̀ ní jẹrù orí òkú ọgbẹ́ wa irú mọ̀lẹ́ àtúndà wá sí eré Òòṣà. Ẹ bá ṣe kábíyèsí ń bọ̀. Ẹ pẹ̀ fún wa Ọlọ́run nípa ló jẹ Ọlọ́run nípa ló jẹ ti Ọlọ́run nípa òkè ògùn jẹ́ lápapọ̀ Ọlọ́run nípa Nàìjíríà jẹ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu Ọlọ́run jẹ́ mi ó kù Ọlọ́run jẹ́ kárí ọpẹ́ ìlú Nàìjíríà oníbàjẹ́ lọ́wọ́ gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ oníbàjẹ́ àwa ọ̀dọ́ àwa lábẹ́ bàbá wa Onígbẹ̀tì Ọlọ́run jẹ́ àrí bàbá pẹ́ tó máa fẹ́ pẹ́ láyé á ní Ọlọ́run jẹ́ àrí bàbá mi pẹ́ àwọn òní àdúrà bá ní sí fúnra bàbá yìí á ní bàbá Ọlọ́run jẹ́ àrí mi pẹ́ kò sí kẹkẹ tá a lè sọ jù bẹ́ẹ̀ lọ nínú oríire pẹ́ yẹn àwa nẹ́ẹ̀dẹ̀ gbọ́dọ̀ wà lóyà torí pé Ọlọ́run ni mo fi yẹn jọba àwọn èèyàn bẹ tó pé agbára Ọlọ́run nìkan lọ́ka agbára èèyàn ká ògùn jẹ́ ọ̀ká kò sí kẹkẹ tó ká jọ Ọlọ́run lọ torí gbogbo nǹkan tá a ní láyé Ọlọ́run ló ní àti ògùn ní o àti gbá ní o àti gbogbo tá a dé mọ́ra yìí Ọlọ́run ló ní òun ní ọ̀sọ̀ pé kó rí bẹ́ẹ̀ fún wa wọ́n bí èmi sínú ìbílẹ̀ ni ẹ gbọ́ bàbá tí mo ń dákọ̀ yẹn sì ẹni mọ̀ pé wọ́n kó wọ́n mi kàn mí àwọn tó ń bí mi nìyẹn Christian ni mi ṣùgbọ́n èmi wọ́n bí mi sínú ẹbọ níjẹ̀bọ sẹ́mi mi ò fi bọ̀ ni. Òòṣà ní pé èmi mọ̀ sóògùn ń sóògùn bẹ̀rẹ̀ ní kí n sóògùn èmi ó sóògùn wọ́n bí mi sínú ẹ̀ ní ilẹ̀ ìpínlẹ̀ sọ Ọlọ́run ní fi wálẹ̀ láéláé àwa ọ̀dọ́ ní ká ṣera wa lọ́kàn kádẹ̀ mọ́ fàyè gba àlejò kan gba property wa gbogbo ìdáhùn Fúlàní ṣe tó ń gbé wa lọ́tún gbé wa ń gbòòrò gbé wa ń gbẹ́tì gbé wa ń kìsì gbé wa káàkiri wọn lágbára yìí àwa àkàtàjọ́ mọ̀ ọdún làfàyè rẹ̀ gbà wọn. àwọn bàbá kábíyèsí bàbá wọn ní tí iná ọba láwo onígbòkúrò láéláé tí ìbá yìí pé ẹnìkan bá jẹ́ alátọ̀nà kankan kéèyàn náà wọnú lórúkọ sọ pé àbá kò ní í sì bọ̀ àwa kan àwọn ọmọ ìlú kan náà ń bẹ lábẹ́ dẹ́yìn mọ̀tò fẹ́ kẹ́lẹ́ ká wà fẹ́ ní kí a kù ẹbí ká mọ̀ sí bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ bá ló láwọn bí ò bá fún yín ẹbí ká wọ́n wà láyé ara ẹ̀ àwọn ẹ̀rọ wà láyé ara wa tó ká wá pílánì pé kí àwọn àlejò mọ wọnú ìlú fún àwọn ojú wa gbé wọn mọ gbogbo wa jẹ wọn bá dúkìá wa jẹ ẹbí ká stop ẹ̀ àmọye property la nínú igbó yẹn ta lè ṣe fúnra wa tí ọ̀rẹ́ kọjá pé Fúlàní ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so pẹ̀lú fọwọ́sowọ́pọ̀ Ọlọ́run àti ti bàbá Bọ́lá Ahmed Tinubu àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn kábíyèsí wa gbogbo òkùnkùn pátá gbogbo àwọn Fúlàní ẹ̀ lálejò nìkẹ́ ọ̀tá àwọn Fúlàní tó máa ń gbé lálàáfíà tí wọ́n dà wá láàmú tó ń ṣiṣẹ́ wọn kò sí nǹkan tó kàn wá pẹ̀lú ṣùgbọ́n gbogbo àwọn tó láwọn òṣìṣẹ́ dáradára mọ́ àwọn òṣòwò mọ́ bandits làwọn fẹ́ mọ́ sí táwọn ojú wa gbé wọ́n mọ́ fi wá gbowó ni
wọn ní kò kan mi bọ́n bá wọnú olè àmú wọn bọ́n bá kò sí tó lè wọ̀ táà ní mú wọn èyí tàbá rẹ̀ ti mú àtàràpù ẹ̀ torí wọn àwọn tó ń mú náà tó bá mú yàwó wọn kọ báṣubáṣu wọn tún gbówó tó pa wọn lórí ilẹ̀ bàbá wa ọ̀rẹ́ kí ló ṣẹlẹ̀ mo fẹ́ kí gbogbo àwọn ọ̀dọ́ ká fọwọ́ sọ́wọ́ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò ọlọ́pàá DSS ẹ̀jẹ̀ ká fọwọ́ sọ́wọ́ ká bá ti rí nǹkan tí ò yé wa ẹ̀jẹ̀ sọ fún wọn àwọn fìjìláńtẹ́ ẹ̀ ń tíra àwọn ẹgbẹ́ bá ṣe ń ṣe pẹ̀lú wọn ó gbogbo àti mo wà lẹ́ksà mo gbọ́ àdàtí bàbá ń dá pé ọmọ mi nìgbòho ọmọ mi Sunday ọmọ mi obi òkúlẹ̀ ẹ̀tì ẹ̀wíyà ẹ̀tì òkú bẹ́ẹ̀ ṣe báyìí àwọn ọmọ tó jẹ́ tèmi tó máa bí sọ fún mi wọ́n tàn bá fẹ́ lọ ṣe nǹkan kan ní káwọn ṣe nǹkan lórí ọ̀gá bàbá fò mọ́tò lẹ̀ ọmọ mi ní ẹgbẹ́ yà lọ gba mọ́tò ẹ̀ lọ gba mọ́tò ìgbà tí wọ́n ní wọ́n fẹ́ ṣe rálì ní Kotonu bàbá gba mọ́tò fún wọn ni àwọn ọmọ yẹn wá bá mi nù kírísì wọ́n ní bàbá ọba àgbẹ̀tì lọ sanwó mọ́tò àwọn nígbà tí wọ́n ní kọ́ dáwó fún wọn wọ́n ní náà wọ́n ní kábíyèsí fún àwọn olówó mọ́tò pé káwọn wà láfíà tí mo wà kírímínà kan táwọn wá ẹsẹ̀kẹsẹ̀ bàbá ti fọ̀nà àwa ẹsẹ̀ báyìí agbọ́dọ̀ mú àwọn bàdàgà tí ò fẹ́ wàhálà fáwọn tó jọba lé lórí nìyẹn bí bàbá Bọ́lá mẹ́ẹ̀ Tinubu ṣe fẹ́ wàhálà fáwa tó jẹ pẹ́ kò fẹ́ wàhálà fún wa o kò fẹ́ wàhálà fún wa o bàbá Tinubu yàn fẹ́ wàhálà Ọlọ́run nínú mi o gbogbo gbèsè tá à ń gbé ní mọ́nítọ̀ wa pé òun ò fẹ́ kírímínà kankan nù rìsáàbù pápá ìjọba ọmọ jẹ́ àwọn tó ń jẹ òun fẹ́ wàhálà báyẹn tábà wà láwọn tó bá fira wọn lẹ̀ tó bá láwọn lè fèsì wọn ẹ jẹ́ ká sọpọ́tù wọn kó fèsì wọn ẹni ẹ̀rú bá ń bà kó súnkò mẹ́ àwọn tí wọ́n ń ṣe wàhálà ìwé ìpínṣẹ́ kírímìnà oníṣẹ́ bọ́dà ìyẹn bí tiwa ni wọ́n tẹ̀lé mú wa tó bá ti mú gbó tó mú kú mọ́ àwọn kan lọ pè wọ́n àwọn kéékèèké àwọn yẹn àwọn físà ilé sọ wọ́n jọ wọn 17 years 15 years ọlọ́run bá àmọ́ ẹ wo DPO gbogbo ẹ̀ lélẹ́yìí kó sùn DPO gbogbo ẹ̀ nìyẹn DPO ipò ó tiẹ̀ òun ò ṣe kankan gbogbo ẹ̀ lélẹ́yìí ipò yẹn òun tún tẹ̀lé fúlàní DPO gbogbo ẹ̀ kò sùn rárá mo sọ fún CP wọn òun ò lọ sùn ó pàṣẹ ń gbọ́nú gbó lòun náà tẹ̀lé wa pẹ̀lú àwọn ará ti àwọn ará àwọn tiẹ̀ ẹni wíyẹ̀ àjọ wọ̀ kalẹ̀ ni sísà mi ni ẹ̀rí àkọ́mọ̀dá yẹn ọkùnrin bí ọkùnrin ni sísà mi ni mo mọ̀ ìmọ̀ kó lórí àkọ́mọ̀dá mi ni ọ̀rọ̀ yìí gan tí bá ń bẹ́ lé mo jẹ́rìí pé gbogbo ìta báwọn yìí ní kàmọ̀ tó bẹ̀ ní ìṣẹ́ tó máa ń sá sọ ọlọ́run ní débi lọ bàjẹ́ gẹ́gẹ́ bí bàbá ṣe sọ ìgbésẹ̀ ti ń lọ gbogbo àwọn tó kù tá àti ìrìnnú gbó àríwọ̀n láìpẹ́ fúnra wọn lọ́wọ́ àjù wọn lẹ̀ àwọn bàbá wa ní fúnra ara àlà yóò fò pọ̀ lẹ́kàn ẹ jẹ́ ká jọmọ púpọ̀ ọlọ́run ìjọba àjẹ́ bó dúpẹ́. ojú òní tí ọ òní ṣáájú àwọn bàbá rẹ lọ. Kí atọ́mú gbogbo wá sí ìdánilóró a fẹ́ gbọ́ ọ̀rọ̀ sókè ẹ jẹ́ kí gbogbo wa farabalẹ̀ fún bàbá kábíyèsí ẹ jẹ́ àfihàn kábíyèsí fún bàbá. Bàbá wọn bá wa sọ̀rọ̀ ó tó di pé a tún tẹ̀síwájú kábíyèsí náà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo fi eléyìí ké olóyè Sunday Igboho dáadáa ní Ọlọ́run àdìgẹ́ ìṣàṣeyọrí èyí tí ẹ dáwọ́lé yìí náà kò ní wá láìpẹ́ láì dènà àgbọ̀rọ̀ yẹn ayọ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa kọ́wọ́ rí gbogbo ẹ̀yin agbófinró ní ọlọ́pàá ní látọ̀rí dípò ògbó níbi ogbó pẹ̀ níbi ogbó yẹn wọn. adúpẹ́ pọ̀ lọ́wọ́ ní ẹ̀ṣẹ̀ kan àfúnṣẹ́ ìlú gbẹ́tì òní bàjẹ́ òkè òkú lápapọ̀ òní bàjẹ́ Ọ̀yọ́ sì ti òní dàrú orílẹ̀ Nàìjíríà òní bàjẹ́ a tún dúpẹ́ lọ́wọ́ ààrẹ wa President Bola Ahmed Tinubu ìyàkílẹ̀ ìyàkílẹ̀ gómìnà wa náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Olúṣèyí ọmọ Mákindé nítorí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà lénìí ó ti di pé kí olójú kó lajú ẹ̀ sílẹ̀ kẹ́lẹ́rú bẹ̀ gbé níbi tó wo ológun olóyè sẹ́ni láti wá sílé pé ìlú mi kò gbọ́dọ̀ bàjẹ́ ládùúgbò mi kìí pẹ́tì nìkan ni wọ́n lọ lọ́ba kó ń gbẹ́tì gbogbo ìsìnlá wọ́n lọ sákìláì ṣèkèkèrè láti wá ojútùú sí ọ̀rọ̀ ètò ààbò agbègbè wa kò sì nígbàgbọ́ pé Ọlọ́run á fún wọn ṣe ọwọ́ kù sí ọwọ́ ẹ̀yin ọmọ wa láti bá wọn fọwọ́sowọ́pọ̀
aṣáájú gbogbo ẹ̀yin akẹ́rẹ́sàtọ̀ gbogbo ẹ̀yin akẹ́sẹ́ ní o àmọ̀tẹ́kùn ní o fìjìláńtì ní o ẹ bá wọn fọwọ́sowọ́pọ̀ láti lè ṣe àṣeyọrí iṣẹ́ yìí àwọn wá lóòótọ́ láti wá ṣiṣẹ́ láti wá kún wa lọ́wọ́ ṣùgbọ́n ẹ̀yin lẹ mọ̀ àti bú àti ró gbogbo agbègbè wa ẹ̀yin lẹ mọ̀ bí tí àwọn èèyàn burúkú yìí máa hàì tí mo sì nígbàgbọ́ pé ẹ ṣe bẹ́ẹ̀ láti jẹ́ kí Ọlọ́run fún alẹ́ ní ìsìn láti yọ nínú ọmọ wa tí wọ́n gbé. a ò rí jù báyìí lọ lórí ètò wa lónìí tá ò tún fi pàdé ó dọjọ́ mi ọjọ́ rẹ̀.